Àtíkù, El-Rufai, Amaechi ti mú orúkọ ẹgbẹ́ òṣèlú tuntun lọ sọ́dọ̀ àjọ INEC. Àgbáríjọpọ̀ àwọn olóṣèlú tí wọ́n fẹ́ kojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ìdìbò ọdún 2027 tí wọ́n pe ara wọn ní Nigerian National Coalition Group (NNCG) ti gbé orúkọ ẹgbẹ́ òṣèlú tuntun tí wọ́n fẹ́ lò fún èròǹgbà wọn ọ̀hún jáde. Orúkọ tí wọ́n pe ẹgbẹ́ náà ní All Democratic Alliance (ADA). Wọ́n ní òun làwọn fẹ́ lò láti kojú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress lọ́dún 2027. Bákan náà ni wọ́n ti lọ sọ́dọ̀ àjọ elétò ìdìbò ilé wa INEC láti fi orúkọ ẹgbẹ́ náà sílẹ̀ ṣáájú ìdìbò ọ̀hún. Nínú lẹ́tà tí wọ́n kọ sí alága àjọ INEC, Ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu, alága àpapọ̀ ẹgbẹ́ ADA Olóyè Akin Ricketts àti akọ̀wé fìdí-ẹ Abdullahi Musa ni wọ́n ti sọ pé àpèjẹ ẹgbẹ́ wọn yóò máa jẹ́ ìdájọ́ òdodo fún gbogbo ènìyàn. Àwòrán àgbàdo ni yóò sì jẹ́ àmì ìdánimọ̀ wọn. Lára àwọn tí wọ́n parapọ̀ sínú ẹgbẹ́ All Democratic Alliance ni Atiku Abubakar, Rotimi Amaechi, Nasir El-Rufai, Dókítà Umar Ado, David Mark àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.